pẹ̀lú àánú rẹ̀ subhanahu wa ta'ala ká tún lè tẹ̀síwájú láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run ọba èyí tó sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam fi ní àwọn ọ̀nà tó jẹ́ wípé alérò ń gbà wípé bẹ́ẹ̀ náà ni àwọn salafun salih àwọn tó ṣáájú ní àwọn ẹni rí ọ̀nà náà ni àwọn náà gbà ṣàlàyé àwọn ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí. Kama yaqulu ba'du al-ulama mimman ana jalastuhum yaquluna inni la asifun liman yaqra'u al-Qur'ana wa la yafhamu ma'nahu kayfa yataladhdhu bihi. Nínú àwọn tá a jókòó pẹ̀lú wọn máa ń sọ wípé man yaqra'u al-Qur'an ẹni tí máa ń ka Qur'an wa la yafhamu ma'anihi kò sì gbọ́ àwọn ìtumọ̀ tí ń bẹ̀ẹ̀bẹ̀ yìí kayfa yataladhdhu bil Qur'an. Ẹlọ́pọ̀ ẹjẹ́ agbọ́ bó ní irú ẹni bẹ́ẹ̀ ṣe ń gbádùn Qur'ani. Torí pé ń bẹ fil Qur'an nínú Qur'an tó jẹ́ wípé sọ̀rọ̀ ọ̀rọ̀ pé kánàbí ò tún fún ya Rasulullah. Nígbà míì ó lè jẹ́ min tarkibiha bí wọ́n ṣe tarkibiha wọ́n ṣe tó àwọn àyà ìjẹ́ látara bẹ́ẹ̀ wọ́n ọba hakim nítorí fi Kùránì solve problem tó fi solve nínú ìgbésí ayé wa kì í ṣe ìgbà kékeré ó sì pọ̀. La ilaha illallah al-Qur'an alladhi qala Allah azza wa jalla Allah subhanahu alaihi salatu wassalam wa wajadaka dhallan fahada. Tí ìbá ṣe pa aṣọ Kùránì kalẹ̀ kan ó lè máa sallallahu alaihi wasallam. Àbẹ̀rẹ̀ ọba Allah tí ìkápá sánmà àti ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ṣàfihàn kankan lọ́wọ́ kò jẹ́ ká gbọ́ Kùránì ayé lọ́wọ́ kò fi wá ṣe déédéé tí ó jẹ́ tá a bá ti gbọ́ yé yóò ràn wá lọ́wọ́ láti sìn á lè forí kalẹ̀ fún bó ṣe ká forí kalẹ̀ á lè rúkú ọ̀rọ̀ fún bó ṣe ká rúkú ọ̀rọ̀ á lè tẹ̀lé òfin rẹ̀ bó ṣe ká tẹ̀lé. Àbí Allah wàlẹ́dà subhanahu wa ta'ala ó mú wa lélẹ̀ subhanahu wa ta'ala kọ́lọ́kùn balùwẹ̀ ẹ̀kọ́ kan. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú hadithu Abdullahi bin Abbas radhiyallahu anhu ìbá Nabi ṣàdúrà Ànábì ní Allahumma faqqihhu fid-din. Ibn Abbas radhiyallahu anhu wa'allimhu at-ta'wil Ibrani wanshur minhu jumlah Ramadan juga Nabi Muhammad SAW khaira faqih gbogbo ọlọ́run bá fẹ́ kó orí dọ́dọ̀ èèyàn lágbájá ọ fẹ́ jẹ́ kí orí dọ́dọ̀ rẹ̀ ìfọ̀kẹ́rù fìdí àgbọ́yé ẹ̀sìn lọ́wọ́. Bí yóò bá mọ pàtàkì àìfẹ́kọ̀ọ́ fìdí kí ẹ̀ gbọ́ ẹ̀sìn yìí kí ẹ̀ wà tó bá sọ níbi ẹ̀sìn ẹ̀wù wọn ṣe máa ń dá àwọn tó wọ́n dá àwọn gan tí wọ́n sì rí pọ̀ rẹ̀ kékeré báyìí. Kódà ní ìrọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ẹnìkan wá sí mi lọ́kàn ẹ́ kó lè ní oṣù sí ara lọ́dọ̀ lọ ẹni náà ti kú ẹ̀rọ ń bà mí fún ẹni náà kú. Kéèyàn fọ́ ojú kan bọ̀ wáyé kò sí lọ. Ìgbà ọlọ́run kò fún mi àwọn tó ṣe kó tó pàdé ọlọ́run. Àwọn àbọ̀tẹ̀ àkírà itu ujian yang pada Allah yang wis. Kalau Allah ni, tapi
bọ́lá máa forí jẹ nìkan kò ká wa bọ́lá máa ní lágbájá o kò forí jẹ ẹ̀ tó bá ní kò rí bẹ́ẹ̀ ó lè yóò ṣe ní orí bẹ́ẹ̀ èèyàn mọ ara rẹ̀ yẹn so eléyìí àwọn làwọn máa bẹ̀rù forí ara wa láti máa bẹ̀rù fẹ́yìn náà lọ lọ́dún ṣáà wa. Al-Imam Al-Bukhari rahimahullahu ta'ala nínú àwọn ọ̀nà tí a gbọ́ wípé ó jẹ́ torí pa Imam Bukhari ọ̀nàmì pay attention sí ìlànà tó kọ̀ọ̀ká Ibrahim sọ gàgà a very big message àgbẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣe náà fẹ́ kọ̀ọ̀kan wa náà. Ní ọ̀sẹ̀ tó lọ ìyẹn níjọ́ Jímọ̀ àti adáwọ̀ tẹ̀síìrù ti ọ̀sẹ̀ tó lọ dúró eléyìí ó jẹ́ ìjókòó kẹta mi láìpẹ́ ní ìjókòó kẹta alhamdulillah à ń sọ̀rọ̀ nípa Suratul Mulk àwọn sọ̀rọ̀ wọn pé Suratul Mulk sura yìí Makkiyya ni Ọlọ́run sọ̀kalẹ̀ ba'da surati At-Tur Ubailu hijrah Nabi lọ́lọ́run sọ sura ìkàlẹ̀ Ànábì ti prepare fún hijrah min Makkah ila al-Madinah. Sura ìwá ní munasaba pé Ọlọ́run pé òfin al-mulk òfin ti síra ẹ̀. Al-mulk yìí kí ni túmọ̀ rẹ̀? Lọ́sọ̀ fún wa yìí pé òun náà ní kí wọ́n ní kápá láti ṣe gbogbo nǹkan olùparí ẹ̀kọ́ tó ń wáyà lè ṣe ìpàdé. Àdínà àwọn afáàlú sọ pé ara òwe tọ́lọ́run bá pa ò ní pé ayé àbá ń tò mo lè dáwọ́. Báyé àbá dáwọ́ mo lè tó o ní alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala. قال ابن عباس رضي الله عنهما كما روي عنه الذي خلق الموت وني انتو دايكو اتياي وفي الذي يعز ويذل يعز انتي ما مين fún yàn yóò wá sọ yìí fẹ́ nìkan yà fún yàn àmọ́ ẹ̀ lẹ́rìí ẹni tó bá tún fẹ́ yẹ̀yẹ́ tiẹ̀ látara rẹ̀ yóò fi àbùkù ti àwọn yóò sì máa fi yí rẹ̀ àwọn yàn. Wọ́n wà ní alábùkù wọ́n ní alábùkù ni ọ́. Òun wà ní alábùkù ìwé ìwé kàmú ìjà fi bá dé ní sọ́ọ̀sì. Kéwì àwọn tó ti kọjá lọ. Káàná sàkà ìmọ̀ àtọ̀rẹ́ gan. Ó bá tọrẹ fẹ́ nìkan. Tọrẹ máa ń yọ táwọn ìwà rẹ̀ wọ́n náà ìfún wọn nìkan. Wàá ní ìmìnà ìgbìmọ̀ pé lọ́gbọ̀ yìí ẹnìkan wá wá fún ọ̀rọ̀ yẹn kò sí nǹkan ní ẹni náà wá jáde. Ó sì dá ènìyàn wò ní wọn ló wá lọ wọ́n aṣọ mi ṣe ń dáná wá pàdé ẹ̀. Wọ́n ní à ṣé lọ́dọ̀ lọ́gbẹ́dá níbẹ̀ tún fún wọn nígbà ní ó lẹ́yìn ilé gbọ́dọ̀ ní káfílẹ̀ nípa látàn kó wẹ̀ fún. Gbogbo olùkọ́ ẹ ti máa bóyá ní oríṣiríṣi. Wọ́n ní ẹ̀wà sí aṣọ pé èdè ló wá báyìí fún wọn ní kàkà wọ́n dán owó ní ó fún mi náà. Ìwọ àwọn èèyàn ti mọ̀ ọ́ pẹ̀lú dáadáa tí bá lò fún mi sọ̀rọ̀ tó dáa. Wọ́n ní ó dáa ìwọ lọ dáa. الذي خلق الموت والحياة ليبلوكم كل بعدين ما معنى هذا البلاء إن تمادوي أفضل تبارك وانتم تمامين ومن كما قال ابن الجوزي رحمه الله تعالى في الفرج إنه ترى زاد المصير ومن تفاعل من البركة ونتم على وقوع إلى وجه بيني ولقد ابن عباس رضي الله عنهما بين أبو مالك وحسين تعالى من البركة
أو الذي افتعل الباب عفوا افتعل الباب بمعنى خلق البركة ويجعلها فيما يشاء. أنت ما دار البركة تسبي ستبه سبحانه وتعالى. الحسن البصري اللهم صل إنه جماله وبينه يوم جماله به الذي أنت جايبه البركة تكابي كانك البركة تبيك من قبله كي ولد من كمي يفعل الله سبحانه وتعالى. Fún di eléyìí ó jẹ́ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ táwọn kan fún àwọn míì sọ pé bimana ta'ala ọba tó ga. Imam Ibn Ashur rahimahullah wọ́n ní lẹ́yìn makọ́mọ̀ yìí makọ́mọ̀ àbí tí ànábì ti ń ṣe tọ́lọ̀ ọba ti yẹra rẹ̀ tabarakal-ladhi biyadihi wa huwa ala kulli shay'in qadir. Ọlọ́run tabarakal-ladhi mímú àti gíga fún ọlọ́run ọba ibi makọ́mọ̀ al-madh ọlọ́run bá yẹra rẹ̀ alladhi biyadihi. So kita tusibi ta'azama asal mana benar cuma ada di video ta'azama ta'ala ta'azama. So apa cuma mana Abu Abbas usafri bimana irtafa idza qila rajulun mutabarikun bimana murtafi'un dan tuga ni manzilah nipo orang boleh mutabarik dan tuga itu orang boleh mutabariku kama qala ulama bimana murtafi'u yang terpurengana bermanzilah. Nínú túmọ̀ tí wọ́n tún tú òun ni alladhi bismihi yutabaru ala kulli shay. Ẹ̀dọ́ pé ó kọ rẹ̀ ní máa ń jẹ́ àbárí ọ̀rọ̀ kan tọ́lọ́run bá ti kọ́ ọ̀nà kan kò sábà kan pamọ́. Wọ́n ní ìtumọ̀ tabaraka alladhi ya ini sini tanah sumber itu terus sampai tabarak alladhi biyadihi al-mulk. Nanti mulk beliau Allah àti gbogbo nǹkan tí beliau subhanahu wa ta'ala. Lára túmọ̀ rẹ̀ ní taqaddasa. Eléyìí túmọ̀ kẹrin taqaddasa min kulli aibin wa naqsin. Ẹni tí ò sí àbùkù fún òní nìkan kan bí àwọn olùgbé ó sì tún lé ìwọ̀n sí complete welcome mal ọba wípé òsìsí tó pé máa lọ àwọn tí wọn kan wọ̀rọ̀ subhanahu tí kò ní káwà náà pay attention sí. Wọ́n ní ara tó máa tabaraka alladhi biyadihi أعوذ بالله من الشيطان الرجيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. تبارك الذي بيده الملك. وجاء في الصحيحين من حديث ابي هريره رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم يد الله ملأى يد الله ملأى لا يغيضه نفقة. Ọwọ́ Ọlọ́run ọba ó kún fún ọlá la yaghiduhu nafaqatu. Ẹni tí Ọlọ́run ọba ń ná fún wa kì í ní ọlá Ọlọ́run ọba kù. La yaghidu máa ra ẹ̀kọ́ nafaqatu. Sahhahu al-layla wan-nahar. Lọ́sàn-án lóru ìtì ń bọ́ ìlàlọ́dọ̀ Ọlọ́run. Abundance of rahmah. Ìkẹ́lá Ọlọ́run bá ìṣẹ́jú wálé. Àwọn àní anábíwá sọ̀rọ̀ nínú àdísí wọn báyìí lọ́sùn. Anábíwá ní sallallahu alaihi wa sallam. Ó ní unzur ila nafaqatihi mundu khalaqa as-samawati wal-ard. Ẹ̀wọ̀n tọ́lọ́run bá ní láti bàbá fi dásùn àti rẹ̀. Ibi tí mo kà bẹ́ẹ̀ lọ́rùn sí náà. Pé tabaraka alladhi
بيده الملك وهو على كل شيء تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. وفي الصحيحين من حديث عمران بن حسين رضي الله عنه عمران بن حسين جئت الى النبي صلى الله عليه وسلم فعلقت ناقتي بباب المسجد مدي مساجد يوم موالبا نبي ẹni tá à ń sọ yìí ó ní ipò lábẹ́ àwọn sàbẹ̀ gbogbo tá a bá ń ṣe ní dáadáa àwọn ètò àwọn sàbẹ̀ jura wọn lọ. Ọlọ́run sọ màlúù fasayara Allahu amalakum. Èyí máa ń ṣiṣẹ́ lọ ọlọ́run ní tẹ́ǹṣì ọlọ́run wájú nínú àwọn onígbàgbọ́ òdodo náà padà rí. Ọlọ́run láyé ìgbìn ọlọ́run máa ń sàyàn lẹ́sàn kó tó dàbí kí á mọ̀. Àbí kí lọ́lọ́run fi sọ fún wa pé man amila salihan min dhakarin aw من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. قال من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن ẹni tí ó bá ṣe dáadáa tó rí ṣe olóore ṣe ní ìdákẹ́rẹ́ ìkójọ ọkùnrin àwòrán ń sá ṣe àwọn àmì wa àwòrán ń sá àbójúbìnrin wọ́n wọ̀ mínú tó sì nígbàgbọ́ fàlànà ìyàtọ̀wò ẹ̀yà àpapọ̀ ìbá ayé tó dájú òde. ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون. ṣùgbọ́n ó rí wa náà ẹ bá wá ṣe sùúrù á san wọn lẹ́san ju tí wọ́n bá ṣe lọ. ti tó láti wọn bá a ṣe jókòó lẹ̀ alhamdulilayi rabbil alamin tọ́wọ́n ní àmú gbàdé ọ̀lọ́dọ̀ ọlọ́run yẹ ká lè gbọ́ pé àmú ti láti ọ̀lọ́dọ̀ ọlọ́run ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. Bọ́bọ́rù náà mi tó kà láàpọ̀ ẹ̀ kò sí létí ìpàdé ní tí wọ́n fi lè ìlú rẹ̀ kò jọ Kùránì létí mi but mo á gbà ìmọ̀ àkàndàdà pé wíyé mi ni mo ti gbàgbé. ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. Wọ́n gbẹ̀san wọn ju bí wọ́n ṣe ṣe lọ. Àdéhùn ọlọ́run ní gbogbo ẹ̀kọ́ ṣe dáadáa mi lẹ́kẹ̀ẹ́ àwọn tó kò bá àjọ obìnrin. Ẹnìkan èyí ń gbà mí mọ́ òwe ìwé ìlú wọn wá báyìí ìlú ọkọ ọ̀rọ̀ wọn fẹ́ báyìí kékeré kan wọn lọ kó bá ti ṣe dáadáa. Ó dà àti ra obìnrin tí wọ́n lọ bẹ́ẹ̀ tí wọ́n mú táwọn bá wà ní jẹun. Àwọn àtàwọn ìyàwó yòókù bí wọ́n ti sìn ẹ̀kọ́ wọn ní ìyàwó méjì. Àwọn ìjọba ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn náà. Nísìn ìyàwó kejì ṣe bàbá làdá kọ̀dá ewu burúkú ni o kápẹ́yàn ní làdá ẹ̀yìnbí làdá ni pé gbogbo nǹkan nìjà lọ́dọ̀ tiẹ̀ ọmọ ìjà sí àwòfẹ́ gbogbo nǹkan nìjà gbà pété kò sí ó sí kí ló wà kò sí kankan lẹ́ẹ̀kan náà pàpọ̀ lẹ́ẹ̀kan náà. Tẹ́báyá ẹ̀bá ṣe rí ìyọwọ́ ń gùn lára. Tẹ́bá tó bá ṣe rí ní ẹ̀tì ẹ̀kùn pé bá ṣe rí pẹ̀lú. Ìṣígbà rí ní ẹ̀tì ṣe rí ṣe làdá. So, ẹ̀yìn lọ ilẹ̀ wọ́n ni àṣùgbọ́ ìrìnsìn òun oníṣùgbù lò ìjà tọ́kọ̀ bá fẹ́ kó dá ọrí ọwọ́ ọ̀gbá ẹni ọkọ̀ ohun tí wọ́n jẹun. Ṣẹ̀tìrí wí máa ní ayé ti dàrú àwọn ọ̀gá ní orí kò straight lójú wọn rẹ̀ ẹ̀mọ́ wọ̀rí. So ẹnìkan lọ bí orí ọwọ́ ọ̀gbá ẹni ọkọ̀ ohun tí wọ́n jẹun. Wọ́n ní ẹ̀tọ́wọ́ ẹni tí ó kúrẹ̀ ọ̀kẹ́ yá mọ̀. So àtẹ̀lẹ̀ kì í tún tètè kí ó tiẹ̀ ó mọ́ kí ó gbọ́n tó. Ṣé àwọn àdéhùn àjẹ́ńdà kan náà ọ̀sọ̀ fún àwọn ní ìsìn ó yọ ọ̀gbìn àjẹ́ńdà wọn sí gómìn ìdúró lọ́n sọ pé والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم
ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. Tí ọba síbi ayà yẹn, ó ti tán ayà yẹn ló sọ fún problem. Ọlọ́run ìlẹ̀bí náà wọ́n واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتنا من عملهم من شيء كل امرئ بما كسب رهين. وما ألتنا من عملهم من شيء ó ti answer rẹ̀ Ọlọ́run tí wọ́n á kàdà rẹ̀ كل امرئ بما كسب رهين. Ó ní lè ṣe àwọn tó fi dáadáa nínú àwọn onígbàgbọ́ òdodo Ọlọ́run ní واتبعتهم ذريتهم táwọn ọmọ wọn náà sì tẹ̀lé wọn lórí ẹ̀ alhaqna bihim dhurriyyatahum àtàwọn ọmọ Ádámù ọ̀rọ̀ ìkẹyọ̀ wa ma alatna min amalihim min shay. Tẹ́lẹ̀ tó bá gbé àbábá bẹ̀rẹ̀ sí kankan ó ẹ̀ sí ipò náà gan iná gan ló yẹ kó wọ̀ nílé ọba tẹ̀lé tí ẹ̀ ní iná gan ló yẹ kó wọ̀ aláwọ̀ bẹ́ẹ̀ sànù rẹ̀ ìdílé gbogbo iná ńlá sọ́dá pọ̀ nǹkan kan. Wọ́n tó wá dà wá papọ̀ ọ̀má alátinà ní àmàlẹ̀ yìí ní ṣe òmí ìpawó èsì ṣe ti ayẹ ọdún ìlú tí ó sì kàn wọ́n. Kò kàn wọ́n náà because tó wá ló kàn ìwé wọ́n náà. Àwọn èèyàn mú ní wà bá àdísí wà náà sọ̀rọ̀ àìkà at least Bukhari. Ó ní ọwọ́ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam ìsáwọn yòó nìkan. Ànábì yìí ṣàlàyé máhàlù náà fi Yahudi wa Nasara báwa ṣe jẹ́ sáwọn Yahudi àti Nasara láwọn dàbí tó ṣiṣẹ́ látara àdísì wọn ń wo lọ́kàn tèmi sẹ́wọ̀n ní ó mi pé nǹkan ti change but kí wọ́n yá jù ní ìbá yọ àwọn tí wọ́n yọ bí àdísì yẹn àwọn ó dàbí tó ṣiṣẹ́ látara ọba títí di ìgbà bí àsìkò zoro tó yé tó wá ti wọṣẹ́ àtẹ tó ṣiṣẹ́ láti àsìkò zoro yẹn títí di àsìkò àṣà tó wá sí wọṣẹ́ wọn làwọn Yahudi tiwọn àwọn Yahudi lọ́láwọ̀ fún àwọn ọ̀sán lẹ́kẹ̀ẹ́ wọ́n fún wọn lóṣọ́ ẹnìkan wá ṣe látàrí láti ní wọ́n gbé wọ́n wá fún ní lọ́pọ̀ sí táwọn yẹn gbá wá ní àṣìṣe jùlọ ó tún gbowó jù wá lọ ìtẹ́ tó bá tún lè parí ní wọn lọ́wọ́ wá sọ fún wọn pé ṣe mo ṣàwò sí ṣe tẹ́yìn dísáàfù ṣe pété fún ṣe rí èrò láàrin kàfàdùn lọ́ọ̀yì tí wọ́n ní ládàá báwo ṣe wà jẹ́ náà èmi ò sì ní friday extreme tó lọ́dọ̀ bébí Ramadan àti bù aládáyà ìmọ̀ wí wọ́n pé ní Ramadan kò sẹ́ẹ̀tì kàtàlẹ̀ fún wọ́n sì nílé òsì fún kàwàsì bẹ́ẹ̀ náà ni gómìnà ọlọ́ọ̀lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ but another ohun tó yẹ kí ọkọ̀ oníkálùkù wà ní pé ọlọ́ọ̀ni kú lè rí ìbí náà kásàkà gbogbo téèyàn gbogbo èèyàn gbogbo tó bá ṣe wọ́n yìí now ọlọ́ọ̀bá tó máa sọ fún àwọn ọ̀gá alẹ́ nínú òkè tó wá wà ní àdíjù bí ìyálà wà kọ̀lé jẹ́ ó ní kọ́sùkà ìmáṣà fìjànà láì jànà máṣà jẹ̀mọ́ nínú ẹ̀rọ èèyàn ní máṣà kí ló kù máṣà lásán pọ̀ min dáhà látara gold ní Khadija ní aláwọ̀ Khadija ti nígbà tí anábì fẹ́ ọdún ní Khadija ó dẹ̀ lára kí n kàfẹ́ ní ìdáhùn pẹ́sẹ̀ àwọn èèyàn ká tí wọ́n ń yí ìròyìn feminism wípé bàtà náà fẹ́ Khadija kò fẹ́ yàwó lè èso ọkọ̀ àwọn fẹ́ yàwó lẹ́wọ̀n ẹjọ́ ẹ ti gbọ́ ìtọ́lọ́ nígbàgbọ́ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ àwọn ẹ̀yìn gbọ́gbà káàkiri wọ́n ti kọjá bẹ́ẹ̀ ìgbà àwọn fọlọ́n bẹ̀ yìí o. èyí tẹ́lẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ àwọn ilé pé Khadija ló ṣe sáré bá ní bẹ́ẹ̀ wọn Khadija ọ̀tí ká ṣòro lè gbìyànjú kó wá àdífò kan wà lọ́dọ̀ ìfò pé anábì ní iṣu kàkà pẹ̀lú Khadija rẹ̀ wọ́n ṣe ló fẹ́ràn àìṣà tó yẹ iṣu wà lọ́dọ̀ ìfò ẹ̀mí iṣu ìrànwọ́ yẹ kẹ́tẹ̀ ẹ̀mí bẹ́ẹ̀ pé wọ́n tẹ̀ sí rí pa pé wọ́n kàn sí rí ọgbẹ́ dọ̀ífù tó pé ẹ then condition Khadija ni pé òun ló lówó ilé kó lówó
ìyàtọ̀ wà láàrin Khadija lówó àti pé òun ló lówó. Òun ló lówó ni pé ọ̀dọ́ rẹ̀ lọ́rẹ́ láti máa bọ́ yìí ó kàn náwó ìná àjì ó tún torí ẹ̀ dúró sílé náà ni Ànábì ní ná everything sallallahu alaihi wasallam. Ẹ̀yìn tó wá bá mi wá àdíṣe dọ̀íf ni o. Ibi ìjọ kan ti ẹwà tí Ànábì kan sọ anything any complaint bára mi ṣe fẹ́ràn Aisha tó Aisha tẹ̀lé lọ síbi kìnìrí tánàbí ní àhá tó wá rò pọ́lọ́wọ́ àtànábì yóò jàmbá rẹ̀ Ànábì ní ìnìyàn àgbọ̀dọ̀ ní ọ̀rọ̀ ìyá Aisha mú mọ̀gbà tó bá ń bínú àtìgbà tó bá rẹ̀ ó nígbà òun ní tó bá ti ń dunú ó sọ pé wa rabbi Muhammad mo búra pẹ̀lú Ọlọ́run bá Muhammad nínú Ànábì ní olùgbé ìsẹ̀ndápọ̀ mi ṣáàlá. Àwọn tó bá ti ń bínú pẹ̀lú wa rabbi Ibrahim ó ní yes wà máa hajartu ila ismak ibò kan rẹ̀ lásán mi fẹ́ dá ìmì àti ìlàjọ́ fà ìṣù bàbá parí ẹ̀ àwọn dápọ̀ ẹ̀ radiyallahu anha. Àbí irú àwọn kẹta sọ yìí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó dáadáa eré tún ni wá irú eré tó jọ bẹ́ẹ̀ láàrin Ànábì àti Khadija. Da'if kìí ṣe sahih òfìfẹ́ sahih ga káàtẹ̀ mọ́ fún apẹ́ ẹ̀kọ́ wa sahih tẹ̀ wá da'if. Torí báyìí mo pay attention sí débi pé wallahi mo wá káàkiri inú kùtù mo tó padà sí mo kí sọ Khadija very kìíní kan tánà bí ó ti sọ wallahi mi tí rí wọ́n sì lè ràn mí lọ́wọ́. Ìwọ́n kí tó lè sọ báyìí mo try kí n wà. Òun ló tún lówó ìṣe kó lówó méjì yàtọ̀ síra wọn. Ní ìsìn kan sọ pé gíní tí sáájú wà táàtì ní ìyàwó alọ́ra. Rọ̀bí ẹ̀lọ́ rọ̀bí sáájú ṣe bẹ́ẹ̀ ni. Yes, kìí ṣe haram àní. Ṣùgbọ́n wọ́n ṣe mọ̀ pé àwọn kan wà kìí ṣe kó kàn rà gún ẹ̀ òun ló ń bọ̀ ẹ̀. Jẹ́ ìgbé báyìí tó bá dé lórí ìsìn báyìí gbogbo gáàsì ṣe kìí kankan kò ní rà bọ̀wọ̀ rẹ̀ náà tó bá wá dé wà ní àti ra gáàsì kò ní rà ọ̀tọ̀ ni pé ó rà wọ́n ní mo ti ra gáàsì ó tún ní bó ṣe fi ọ̀tọ̀ ni pé kò rà ó wá dé wá dá ẹ̀ tí fún ọlọ́wọ́ gáàsì wọ́n ní ẹ̀kì ń ṣe transfer ó sì lọ rẹ̀ dàbí Khadija onírọ̀ burúkú àwọn west kakókò pọ̀ sí lórí orí àdáwò táwọn ìpé ọkàn rẹ̀ lè wọ́n ti gba àwọn ọlọ́pàá lórí ẹ̀ tó náà sì dá papọ̀ márọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ́ láwọn ọba èmi ò láíláí ní òbí obìnrin kankan lè fọwọ́ rẹ̀ báyìí ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé òun dàbí òun lè pé láti sítórì náà ti ní pẹ̀lú ọkọ story Khadija lọ the highest tó lé ní Umm Salama torí pé mo try láti kà ní ilé Ànábì ni o mi tó fẹ́ gbé ọlọ́dọ̀ Aisha radhiyallahu anha because Umm Salama náà tó pamọ́ gánú ìyàwó ni àwọn ni wọ́n sì jọ pé wọ́n fẹ́ látàjù sorry o because kánàbí tó fẹ́ Umm Salama Ànábì bẹ̀bẹ̀ ni sallallahu alaihi wasallam ó sẹ́ndì proposal ní mi wáyé àwọn ẹbí sàpẹ́ ẹbí ọ̀sọ̀ pé káfíọ̀ ní ó tó fi pèlé tí ayé bá ń jẹ ayé alẹ́bí tó rẹ̀ láwọn ọgbọ́n tó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yíwà tó dé lẹ́gbẹ̀ẹ́ta pé kí ló fẹ́ gan ó ní ó ti bímọ ọkọ wọn kú ní o gẹ́gẹ́ bí èmì jẹ́ mọ́ sọ wípé kóbìnrin jẹ́ adélébọ̀ kìí ṣe àìbù tí ò bá ti ṣe pé látara fàṣà àwọn èèyàn ti ṣìgbọ́ yìí odidi ayá sí nínú Qur'an Ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ pé kìí ṣe àìbù kóbìnrin jẹ́ adélébọ̀ tí ẹ bá ní fíkò tó jọ tàná bí yóò understand nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn obìnrin kan wà tí ọkọ wọn mẹ́wàá bá tún kú wọ́n tún máa jà náà ní pé tó wà consider lónìí gẹ́gẹ́ bí Asma
Asma fẹ́ Jafar òkú, Abubakar fẹ́, Abubakar tún fún, Ali tún fẹ́. Ẹ̀yin náà wà àwọn èèyàn ní fẹ́. Story Asma yẹn ìjọ kan wà káṣọ ní class inshallah. Because yóò help àwọn sisters wà bí ìmẹ̀lá. But kì í ṣe irú mọ̀kàn mi. Yóò help wọn gan pé so kí mọ̀ ní kóbìnrin kó ẹnu rẹ̀ mẹ́nu. Káwọn máa gbáriwo rẹ̀ nínú ilé ọkọ yìí. Bàbá ńlá hikma wọ́n máa ń pẹ́ ní ọkọ gan. Káwọn máa gbáriwo ẹ̀ nílé ọkọ rẹ̀. Ó jẹ́ pé wọ́n yìí sábà gbáriwo ẹ̀ wọ́n àmọ́ gan. Ó ti gbàgbé gan pé òun ni ó mú lágbájá. Wọ́n máa ń pẹ́ ní ọkọ gan. Wọ́n iṣẹ́ tí ó fẹ́ di woman leader. Ìtọ́lọ́run ò dámọ́ obìnrin yóò padà ṣe mistake torí kìí ṣe sí tọ́lọ́run dámọ́ obìnrin woman leader gbogbo àdúgbò àwa ni woman leader rẹ̀ problem leader ní because àwọn problems tó máa ń pọ̀ ọ̀dá yóò dáyà lérí so Ummu Salama ni ó tún sọ pé Ànábì wa bá sọ̀rọ̀ sọ́lọ́ tó sọ pé èmi ò àǹtàfàkìrò olówó kí ẹ làwọn Ànábì tó bá kí ẹ fi làámà tó wà pé olówó fẹ́fẹ́ ọ̀hún wà ní lákòtàzọ̀gọ́jù máa nìsá wọ́n ìfẹ́ mi mú rẹ̀ ìfẹ́ mi ìfẹ́ lórí mi ó ti fẹ́ ọ̀ because she was coming as the fifth even sixth so ó ti rí báyìí pé tó ń dágbọ́n ọba tẹ̀ lọ Ànábì ní amàlìmáàlì sọ̀rọ̀ àbọ̀bẹ̀lọ̀ ń gbọ̀ mọ́ wa àmàlùgáyàrá ṣùgbọ́n ohun àbẹ̀lọ kò mọ̀ kó fún ẹ̀. Látijọ́ tánàbí ti ṣàdúrà yìí sallallahu alaihi wasallam mo mọ́ ń try láti check pé tí wọ́n ti ẹ̀fà sọ kéèsì owó kankan tó wá involve Ummu Salama mi ò rí pé wọ́n wá ń discuss kéèsì kan nílé Ànábì bó ṣe involve Zainab bó ṣe involve Hafsa bó ṣe involve ìyálà Aisha radhiyallahu anha pé wọ́n discuss why involve Ummu Salama mi ò tí rí ọ̀nà kò sí complain owó tó fi pọ̀ lé Ànábì ẹ̀kà ní gbọ́ story ẹ̀wọ̀n ẹ̀kà mọ́ gbọ́ pé níbi tí hajj olóò advice Ànábì pé alọ́ ṣe náà ó bá ṣe àwọn ẹ̀mà gbọ́rọ̀ sí ẹlẹ́nu nígbà sulhu Hudaybiyah láwọn ẹ̀fẹ́ fárí ẹ̀kà lọ pé wà kọ́lá Ummu Salama ẹ̀kà gbọ́ pé ìjọba Ànábì bá obìnrin sọ̀rọ̀ tó bá wọn èèyàn sọ̀rọ̀ pé nisfu thawbil muslimi ila ayani thawbil muslimi ila nisfi saqihi tọkùnrin bá lọ́ṣọ́ ìdájí ojúgun rẹ̀ ní òde ẹgbọ̀ tó sọ fún wa qalat Ummu Salama wa kayfa an-nisa àwọn obìnrin kọ́ àmọ́ kéèsì àárín àwọn tó wà lọ́wọ́ so the highest wo lè rí olùkọ́ jẹ́ Ummu Salama àmọ́ Khadija ní bíbáyò ní 2026 why you pay jiri lu we ka 1447 okay you can prove me anybody tó bá jẹ́ pé ó ti fẹ́ ó ti lọ́kọ ó sá ti lo 1 week lẹ̀ ẹ sì mọ dọ́gbọ́n 1 week àbí because 1 week yẹn kò sì ní wà òkè lọ yóò sàmà ní ẹ̀gbọ́n náà yọrọ 1 month 1 month yóò sì ní àkílówájú àbẹ̀wá pè yí ìbọ̀ díẹ̀díẹ̀ nù. الصلاة والسلام اللهم انزل تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو على كل شيء قدير على تمتاتني pé òun ni ó ní kápá lórí gbogbo pátápátá subhanahu wa ta'ala so nínú hadisi sahihaini Ànábì sallallahu alaihi wasallam saha'ul layla wan nahar انظر منذ خلق السماوات والأرض ما أنفق على خلقه منذ خلق السماوات أو انت نبيتنا صلى الله عليه وسلم أو انت الله باتنا لي ويقول لك تلا سماتنا الله والله so this day about the who pay there was one hadith Imran bin Husayn musalibe hadith Imran bin Husayn so pé òun wá bá Nabi Imran bin Husayn àwọn màláíkà man salamat
sàábé bayna ashabi rasulillah àwọn màláíkà yìí sálámà sí Abubakar wọ́n sálámà sí Imran bin Hussein kullu mri'in bima kasaba kò sí tí èèyàn ṣe tí ò rí ẹ̀sàrà lọ́dọ̀ ọlọ́ kò sí ọlọ́run bá yìí ìgbẹ̀gbẹ̀ ẹ̀ láyé ibi tí problem àníyàn because nǹkan tẹ́yìn bá ṣe nǹkan yẹn fún yẹn ó rí problem àníyàn tọ́lọ́ bá lè báyàn ṣe níbi àníyàn láníyàn bá ilé dá mumtaz ìdẹ̀gbẹ̀ mi fẹ́ sọ kẹ́lá yẹn so alladhi khalaqa al-mawta wal-hayata al-mawt àwọn kan tú al-mawt yẹn wọ́n tú sí wípé ikú alladhi yuzilu hadhihi al-haya èyí tí ó mú ìṣẹ̀mí ìtawà bí wal-hayatu allati yujazu fiha al-khalq ìṣẹ̀mí tó yẹ pé obìnrin ó ti wá sanwálẹ̀ sanṣẹ́ tàbá ṣe láyé so yíwa al-mawtu al-muzilu wa huwa al-muzilu lil-haya ọlọ́wọ́n sọ khalaqa ń bí kálíbà mọ̀ pé báṣàrù ni ẹ̀dá ni wọ́n kìí ṣe abara nìkan kìí ṣe abara ní ikú apá kan nínú àwọn tí ó ròyìn ikú sọ wípé ó dà gẹ́gẹ́ bí wọ́n ló bí ẹṣin ní tí ma kọjá hàn àyà nìyẹn ìṣẹ̀mí nìyẹn wọ́n ní alhaya ó ní ẹṣin táwọn màláíkà máa ń gùn tó máa fi wá sáyé ó ní Jibril gùn lọ sí ọ̀dọ̀ wọn Musa ìjọ Musa bá ní Israel tí Musa sáàmì rí rí gbogbo bí tí ẹṣin ìbá ti wá kọjá tó bá ní gbogbo bá mí sí ẹ̀mí ó jáde bẹ̀ tó ló mí sí òkúta tí Musa sáàmì rí tó wá sọ di màálù fáwọn bà ní Israel pé òkúta mí yẹ̀pẹ̀ mí wá sọ di ó fi rọ màálù fún wọn wọ́n ni àyà tó kájọ àwọn pé báṣà abara ní pípẹ́ṣẹ́ ìsìnmọ̀ náà kàmọ̀ jẹ́ fi sọ̀rọ̀ pé ikú náà yúta bil mauti yawmal qiyamah Ànábì sọ bayna al-jannati wan-nar wọ́n mú ikú wájọ́ gbéra kìyàmà abara lòun náà wọ́n mú wájọ́ gbéra kìyàmà láàrin iná àti aljanna àwọn ọmọ náà tó láti wáyé àwọn sọ pé ẹmọ mú ikú yẹ̀bọ̀ ọ̀rọ̀ ti sọ pé la yamutu fiha ẹ̀ẹ́dẹ́kù táwọn ọmọ àjẹ́nà bá gbẹ́ nípa ikú wọ́n ni wọ́n sì ní ikú tí ẹ òun fi suratil kabshi òun dà gẹ́gẹ́ bí àgbò gbogbo ọjọ́ tó bá fẹ́ pààyàn yóò kà kọjá mi tẹ́yẹ̀ bá wà tẹ́yẹ̀ bá ti gbóòrùn rẹ̀ yóò wọ́n ní ṣùgbọ́n alhaya ó dà gẹ́gẹ́ bí ẹṣin òun làwọn ànábì Ọlọ́run àwọn màláíkà yẹn máa ń gùn ṣùgbọ́n tó bá kọjá ń bí kan gbogbo tó rárá nǹkan yóò máa mi so tó fa ìta Musa sáàmìrì táànà táwọn fáwọn fi ń sọ pé wa Musa alladhi rabbahu Jibrilu kafiran wa Musa alladhi rabbahu káfíìrù mùsùlùmí àmọ́sí sọ́jà so níbẹ̀ Musa yẹni ẹ̀sìn yẹn ni wọ́n fi wé àyà alladhi khalaqa al-maut kí ló tí wọ́n fi ṣe taqdimu al-maut tí kú ṣe wá lára ọkọ́ wọ́n nítorí pé gbogbo nǹkan bá wátá àìsí ló bẹ̀rẹ̀ wọn illallah ọba tí ò ní pìlẹ̀ so nínú hadith Imran bin Hussein ó ní jitu an-nabiyya sallallahu alaihi wa allaqtu naqati bil-bab wá so àkúnmù mi mọ́ ilẹ̀kùn àwọn kan bá dé lànàbí wọ́n sọ pé sallallahu alaihi wasallam ya bani Tamim ẹ̀yin Banu Tamim àbùṣírù ẹmọ̀ sórí rẹ̀ wọ́n ni a kathira ma tubashiruna gbogbo ìgbà àbíṣìrù òṣòwò bàbá wà lọ́la náà àbíṣìrù àwálà náà àbíṣìrù ẹmọ̀ sórí rẹ̀ òṣòrí rẹ̀ kan owó ní kó fún wa inú bá bí àwọn ní pé gbóre tó nù nǹkan tó ń sọ owó lẹ̀ wá wà lára wọn náà ìbínú sí wọ́n bí ànábì tó yẹ pé tí màá bí bàjẹ́ yẹn àwọn ará Yaman wá dé ṣẹmọ̀ tí tánàbí sọ al-imanu yamani wal-hikmatu yamaniya pé iman àwọn ará Yaman ló ní iman tó sẹ bá rí wọn iman ni máa ń ṣò lára wọn they are always very calm ẹmọ́ bínú bí àwọn ará òkè ògùn ilẹ̀ Yorùbá náà àwọn oríkè wà very calm ilé sọ sí wọn
because táwọn aráàlú sàlébà ti débẹ̀, sorry to say, wọ́n lè charge wọn pé owó sí ní 6 months wọ́n gbé sínú freezer. Ààrẹ èkó kan ló kọ́, èyí tí mo sọ ìgbà ààrẹ èkó kan ló kọ́ kọ́nà gbéyàn sínú freezer yóò nílò ọdún ti gbọ́ pé yóò kú náà. Ọ̀rẹ́ mi yóò kọ́ lọ́mọ́ pẹ̀lú àwọn ń lọ síbi kan, mo wá dúró mú fẹ́ ṣe gẹ́gẹ́ mọ́ sí ọ̀nà mo ti dúró jẹ́ náà wọ́n gbé sínú freezer inú freezer bá wù olórúkọ tí ìgbìnà mọ́ pé ìgbọ̀lọ̀ sọ ọgbọ̀n wọ́n gbé sínú freezer. So Ànábì ní al-imanu yamani wal hikmatu yamaniya, àwọn ilé ara wọn mọ́ ń balẹ̀ àdámọ́ ni lọ́dọ̀ wọn. Bí a bá gbé wà láàdé ilé ó ṣẹ̀ṣẹ̀ kọ́ wọn ní wàhálà ìwọ̀n láìkì wàhálà ní ṣe sí wọn láìkì wàhálà. Àwọn ará Yaman ní rí bẹ́ẹ̀ lẹ́yà Nabi sallallahu alaihi wasallam. Ànábì wa sọ fún wọn, abshiru ya ahla Yaman, wọn ni qabilna al-bushra ya Rasulullah, àwọn ti gbàrọ̀ yìí tiwa àti gbàrọ̀ obìnrin wa ji'naka nas'aluka an hadha al-amr, àwọn abiyọ́ pé bó lọ́wọ́ ṣe dálé ayé. Wal hadithu fi al-Bukhari wa Muslim. Ànábì wa ní inú Ànábì dùn fún pẹ́sẹ̀ ó ní kana Allahu wa lam yakun ma'ahu shay. Nígbà Ọlọ́run bá ń bẹ kò sí kankan, Ọlọ́run ló mọ iye ọdún yẹn, kò sí calculate because kò sí pìlẹ̀. Jẹ́gẹ́jẹ́ kana Allahu wa lam yakun ma'ahu shay, ó ní thumma khalaqa al-ma'a, Ọlọ́run á dá omi. So láàrín wọ́n sọ pé awwala ma khalaqa Allah al-ma'a, ntọ́lọ́run kọ́kọ́ dá omi ni. Wọ́n ní hadithu pé pẹ́ẹ̀nì lọ́lọ́run kọ́kọ́ dá kọ́ pé awwala ma khalaqahu Allah subhanahu wa ta'ala al-qalam, faqala uktub, qala madha aktub, qala uktub maqadira kulli shay'in hatta taquma as-sa'a. Kọ gbogbo tí ó ṣẹlẹ̀ pápátá tó díjọ́ gbìnà al-qiyamah fakatab, ó wá kọ́ sí lawhul mahfuz. Wọ́n ní ẹ̀ ti rí pé nisbi ni tí wọ́n ti dá lawhul mahfuz àbí olókọ̀ nǹkan sí. So nisbi ni pé lẹ́yìn ìgbà tọ́lọ́run dá nǹkan mẹ́jọ kan tán, àwọn nǹkan mẹ́jọ yẹn ò sì ní parí láìláì tí wọ́n ó dá ìjọ tọ́lọ́run sọ pé tudammiru kulla shay'in bi amri rabbiha wa asbahu la yura illa masakinuhum. Ọlọ́run ni tó bá tún díjọ́ gbé ìyàwó kí á bàtà bá tún gbogbo nǹkan pé wọ́n tú ta pàpà yẹ́rẹ́ nǹkan mẹ́jọ kan ò ní parẹ́. Àwọn ọmọ wa bẹ̀ fà á, ara rẹ̀ ní al-arsh, ara rẹ̀ ní lawhul mahfuz, ara rẹ̀ ní al-kursi. Afaka mẹ́ta máa ti sàn. Ẹni katira Sheikh Yusuf Taha sharhu usul sunnah mẹ́ṣà tàbí méjèèjọ ẹ̀mẹ́. So ó ní olúwọba dẹ́dà subhanahu wa ta'ala wa summa khalaqa al-ma'a wa ja'alna min al-ma'i kulla shay'in hayy. Ọlọ́ni nínú omi láti dá gbogbo nǹkan tí ń ṣẹ̀mí ẹyàn. So ó bá a sọ pé summa khalaqa al-ma'a, Ọlọ́run á dá omi. Ó ní lẹ́yìn náà ó sáà sọ gbogbo àwọn kan tọ́lọ́run bá dá. Ẹnìkan bá wọlé sọ pé ya ibn al-Husayn, Imran bin Husayn lápọ̀lọpọ̀ rẹ̀, inna naqatataka qad tafallatat, náàkọ̀ rẹ̀ ó ti já o, ìjọpọ̀lọ́ ìsọmọ́ ilẹ̀kùn qad tafallatat, ó ti já. Ó ní fakharajtu fa idha hiya yaqta'u duna as-saram, mo bá rí tó kán bẹ̀ nínú àwọn kan tẹ̀lé ìbò ló lọ. Ó ní ṣùgbọ́n ó yá lé tàbí kí ìsì ti fi àwọn mínà lẹ́jọ́ lọ. Tí ìbá ilé fílẹ̀, tá mo fílẹ̀ ní ìbá gbọ́ gbogbo ẹ̀ tọ́tọ́ ránà bí ìsọ̀bọ́lọ́ ti dáwọn ọ̀ká di àsìkò wọn. Ní ìbá gba gbogbo ẹ̀ wá tán fún ilé mi pé a bọ́lọ̀ ṣe dá gbogbo ọ̀ká yẹn. Subhanahu wa ta'ala. Kí la fẹ́ lọ bẹ̀rù? Alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu 'amala. Ìpìlẹ̀ ẹ̀dá orí al-'adam, àwa al-'adam àsì. So al-mawt náà ní ìjà láwọ̀ alladhi khalaqa al-mawt wal-hayata. Lẹ́yìn náà ọlọ́pàá ọ̀dá wa. Ó ní ìyẹ̀wò wà fún subhanallah. Ọlọ́pàá sọ nínú suratu tí ó wù ní وما من دابة في الأرض
دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها. Ọlọ́run wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha. Kò sí tí ń bẹ lórí ilẹ̀ àfi kó jẹ́ pé illa minallahi látò àlà níbẹ̀ kama qala al-ulama wọ́n ní àlá kama bọ̀ yí pé wa ma min dabbatin illa ala Allahi fil ardi illa ala Allahi rizquha. Ibi ọlọ́run bá dá gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ó sì jọ́ràn yàn lọ́wọ́ lórí láti tọ́jú wọn kò jọ́ràn yàn. وما من دابة في الأرض إلا على الله رزقها أو أكني من الله رزقها. Kò sí tó wà lórí ilẹ̀ tí ń jẹun tí sáwọ́ náà láàfù àmọ́ subhanallah káyà ìwà ọ̀tá àwọn ọ̀pọ̀ yìí ويعلم مستقرها مستقرها ومستودعها. Sebetulnya mustaqarrah ini. Wa ya'lamu mustaqarraha lórí àwọn Ọlọ́run la sì mọ̀ ìgbà tí ó tó jáde. Tí into ní kálukú jẹ àsìkò tí ó tó. Pé àmà subhanahu wa ta'ala. Gẹ́gẹ́ bọ́lá ṣe sọ ń bò mí pé I think Suratul An'am likulli naba'in mustaqarr. likulli naba'in mustaqarr. فسوف يعلمون. لكل نبأ مستقر. لكل نبأ مستقر وسوف تعلمون. يعني لكل نبأ مستقر. gbogbo tí a mọ̀ minal akhbar ìròyìn pátá ló lásìkò táwọn ọmọ òun jáde. So mustaqar túmọ̀ àsìkò tí rísíkò oníkálùkù wà àwọn ọlọ́run á sì túmọ̀. wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha. Kò sí kankan lórílẹ̀ àdábà tí kúlù máa yẹ gbogbo alẹ́lárùn gbogbo tí ń rìn lórílẹ̀ pàwọ́tá illa ala Allahi rizquha àwọn ọlọ́run ọba láńtọ́jú wọn. Nǹkan kò ní lọ́dọ̀ rẹ̀ illa min Allah. Wa ya'lamu mustaqarraha wa mustawda'aha. A sì màsìkò tó yẹ oníkálùkù kò ní. Àmì táwọn kọ́kọ́ fún níbẹ̀rẹ̀ ayé rẹ̀ lágbà tó bá kú jẹ́ tó. Àmì tó yẹ pé àwọn kọ́kọ́ fún níbẹ̀rẹ̀ ayé rẹ̀ tá fún gbàgbọ́ rẹ̀ kú. ليتخذ بعضكم بعضا سخريا apá kan yín àtàpá kejì ìdíkẹ́ sùkúríyà tó mọ̀ kẹfìnà yín sí ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ lọ sùkúríyà ní pé kẹyìn ara yín lọ kéjọ yín lójú pé túnmọ̀ yín kéjì káàkà síra yín kò sí bó ṣe ní jẹ́ pẹ́sidẹ̀ntì ò lè sí gẹ́gẹ́ fún ara rẹ̀ sùkúríyà ẹ̀wọ̀n kan ní ọmọ tí mo bá ti bẹ́ẹ̀ fún ọ sí pẹ́sidẹ̀ntì àbí àwọn kan ní ọmọ ẹ̀sà yẹn ló sọ̀rọ̀ pẹ́sidẹ̀ntì tó kẹ́rù látàtìrà yìí kí wọ́n náà lè rò pé níjọ́ táwọn kúùkù rẹ bá sọ pé àbí dẹ́bà rẹ bá ní ọ̀gá ilẹ̀ wà láyé ìjọ náà ló mọ̀ gúlò wọn nígbà táwọn kéékèèké ọ̀gá ẹnìkan wà tí àwọn jókòó tì ẹni ẹ lọ́pọ̀lọpọ̀ ó wá kó àwọn football team ó kó wọn yọ ó wá ní bóyá ó mọ́ sáyà àwọn kan ní àwọn sáyà wọn ní àwọn ilé wọn bọ́ọ̀lù gba ẹ̀sà àpọ̀ ṣẹlẹ̀ ó wá kòwé kan ó ní ìjọ tí wọ́n sásọ lólẹ̀ lẹ́ẹ̀kọ́ pásọ tuntun jẹ́ kankan aṣọ lólẹ̀ wà lásọ tuntun jẹ́ kankan ẹ̀rí ìwọ aṣọ tuntun jùjọ́ kanjọ́ kìí lẹ́ẹ̀rí bọ́kẹ́ wọ̀ ní ẹ̀fì tí ó fi tí ìjẹ́ tó lórí ní pé a ẹ̀tí ìjà sọ yìí torí pé ẹ̀rí mi wọ̀ sí yìí ló ń ti gbá yìí ìtumọ̀ yìí pé gbogbo nǹkan ló níbi tí ó ti wúlò gbogbo nǹkan ló níbi tí ó ti wúlò inú kọwàá fún wọlé so lọ ní wa ya'lamu mustaqarraha wa mustawda'aha kullu fi kitabin mubin وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء والذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ṣáájú ìgbà náà arṣu عبد الله بن عباس رضي الله عنه يقول كان عرش الرحمن على الماء وكان الماء على الهواء أو على الريح عفوا
wa kana al-ma'u ala rih tó wá ní omi yìí òun ò lè dábò òun náà wà lórí atẹ́gùn kan ẹ wá gbọ́ àwọn olùmọ̀ idha kana ar-rahmanu ala al-arshi istawa wáyé pé ọlọ́run bá ó ti dọ́gba lórí àga al-arsh wal-arshu ala al-ma' idhan al-ma' yahmilu al-arsha wal-arshu yahmilu Allah wọn ni khata sáàsọ pé omi ń gbé arshu náà wá ń gbé ọlọ́run wọn ni khata ẹ̀bùn kí ẹgbẹ́ mi ṣàlàyé ẹ̀ pé arshu yóò gbé ọlọ́run wọn ni ọlọ́run ti sọ́nà ma farratna fil kitabi min shay kò sí nǹkan tó lè fẹ́ dàbí ọmọ yín lójú tá àti ṣàlàyé àtẹwà tẹ́lọ́rùn wọ́n ní ọlọ́run ti sọ́nà pé ara áwùsù gbẹ́jù wọ́n ní kí ló sọ وإذ قال ربك للملائكة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة لا وإذ قال ربك وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وإذ قلنا للملائكة اسجدوا لآدم nígbà tá a dá Ádámù tán a sọ fún gbogbo àwọn màláíkà pé ó sì dúdú lè fàsájà ọ̀nà ọ̀nà pé illa Iblis ó wípé gbogbo wọn lọ́lọ́ àti àwọn hamalatul arsh gbogbo ọkọ̀ wọn tánà forí kalẹ̀ kí lórí tí a wà gbọ́ pé á níjọ́ rẹ̀ first time tánà ṣe kọ́kọ́ jábọ́ a jẹ́ pé àwọn gan ò gbé àlà arsh yes kí nìdí wọ́n ní irú rẹ̀ náà dàbí wípé ọlọ́run bá fi wọ́n dá ọlá ní irú ọlá wípé ọba ó lè wà nínú air conditioner tó tóbi tó ń fẹ́ tí bàbá kan ti darúgbó jésù tó máa fẹ́ ọ̀rọ̀ ẹ̀ kò nídìí atẹ́gùn iná ó kàn fi bàbá eré ìdọ́lá ni bàbá ìgbọ̀gbọ̀dọ̀ wọ́n sì bẹ̀ wọ́n dé ìyẹn nílé wọn ẹ̀rí ni afẹ́ ọba kú ọba tó mú kọ́ ìlà ó dìgbà bọ́bá kú fífẹ́ yóò fẹ́ ọba kú tí ọlọ́run kàn fi wọ́n dá ọlá ní láìláyé ọba ìmọ́ bíbọn jẹ́ ó ti sọ nínú zaro ìmọ̀sí wọ́n tún áyà nípa àwọn màláíkà fọ́bù ni wọ́n tún láìláyé ọba mọ̀rọ̀ jẹ́ àmúṣkìlẹ̀ bẹ́ẹ̀ múṣkìlẹ̀ ààrẹ àbúrẹ́mọ́ tí áyà tí Ibn al-Jawzi ń tú tó wá ń sọ wípé ara àtúmọ̀ rẹ̀ ní kọ́lọ̀ ń fi àwọn màláíkà dá ọlá wọ́n kàn nígbà fún wọn dọ́lá lásán pípọ̀ wọn ọlọ́kàn fún wọn dá ọlá ní ọwọ́ láti Ahqaf dé Nas ní ẹ̀fṣírí ọwọ́ alùsáré mọ̀ sí ìrántí particularly by so tó túmọ̀ sí pé wọ́n wá ní àwọn afárá ní láì yẹni dhatiyyatu Rahman ká sọ pé dáàtù ọlọ́run gẹ́gẹ́ láì bá ṣe rùn àrùsù ò gbára lé àrùsù láàrùn ìwé ẹgẹ́tẹ̀ tí pọ́lọ́wọ́n bá ìtàkàlà alàlà àrùsù ó rí láì báwa náà ṣe wọ́n jókòó lórí ìgbàwà wà ní ọlọ́run láà orí pé ọlọ́run bá yìí tẹ́ǹtì lórí kankan subhanahu wa ta'ala ìmọ̀ bí ó wà sọ́lọ́ wá dúró ní àwùjókòó àbí hādhā ʿilmuhā ʿinda Allah ọlọ́run ò fún ẹnì kankan ولا يحيطون به علما وأن الله قد أحاط بكل شيء علما ولا يحيط به علما بالغوات يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما الله يعلم ما بين أيديهم الله ما بكونك يا ṣùgbọ́n àwọn ò lè mọ ọlọ́run bàbá yẹn ó wà lára túnmọ̀ látùgbé wọlé àmìsàn kò sí èrò lè wọ́ ọlọ́run kójú ìwọ̀n akátọ̀ rẹ̀ tọ́lẹ̀ kaná lára ọlọ́run tó jù bẹ́ẹ̀ ó ìsọ́nà ayatul kursi náà ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a dalilu ala qillati dhalik ndọ́wọ́ ọlọ́run yóò fún yẹn bẹ̀ Allahu a'lam so ọlọ́run ọba lẹ́rọ subhanahu wa ta'ala hàkà láàrín Ànábì wa sallallahu alaihi wa sallam al-kursi aga àti ṣe ọlọ́run ní kursi aga àti ṣe
wọ́n ní wal kursi tó rẹ̀ wọ́n rò bí àga àjọkọ̀ àrí wọ́n ní al kursiyyu mathalu samawati wal ard وسع كرسيه السماوات والأرض jazakallahu khairan wasi'a kursiyyuhu samawati wal ard Ọlọ́run ní kursiyyu Ọlọ́run wa ó tóbi sọ́rọ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ ṣé kò yẹn ò ti kọjá mẹ́bílá blagata ti wà ẹ̀rẹ́ fọ́mí lórí ilé ti kọjá wípé wasi'a kursiyyuhu ayà kùránì sí al-imanu bihi wajib wasi'a kursiyyuhu samawati wal ard àga àti Ọlọ́run ó tóbi sọ́rọ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ anábíwá fẹ́ sọ bó ṣe tó gẹ́gẹ́ pé ẹmọ́ lè kó kàn só rárá ọ̀ táà ní rí sọ́rọ̀ méjì àti ilẹ̀ méjèèjì mọ́ tẹ́yìnbá sọ yìí tẹ́yìnbá síbẹ̀ ó ní mathalu samawati wal ardi wa mathalu fi al-kursi bí sọ́rọ̀ méjì àti ilẹ̀ méjèèjì ṣe rí nínú kùrsí Ọlọ́run ka mathali al-halqa ó dá ẹgẹ́ bí òka ulqiyat fi sahara tí wọ́n jù sínú pápá òka náà bá jù sínú pápá sí ìyàn lè rí látọ̀kan ó ní wal kursiyyu fil arshi kadhalik kursiyyu yìí náà ní al-arshu kò sì rí gbọ́nà sí rí Allahu akbar Allahu akbar Ọlọ́run tó jú bá jẹ́ lè rọ̀ torí ẹ̀ ní pé al-mahrum ẹn tí ó jẹ́ ẹni ẹ̀kọ́ ó ní ẹn tí wọ́n kọ̀ fún láti rí Ọlọ́run bájọ́ pẹ̀lú àkíyà èyàn mọ̀ pàdánù míyàn bá rí Ọlọ́run ọba jẹ́ fi sahihayn min hadith Abu Hurairah ó ní idha dakhala ahlul jannati jannata wa ahlun nari nar táwọn ọmọ jẹ́ insha Allah táwọn ti wà jẹ́nà táwọn ọmọ náà wọlé mo fẹ́ ṣe tẹ̀lé kan lórí kalimatu insha Allah wọ́n láwọn yẹn ní tẹ́ bá sàdúrà kí wọ́n ṣe insha Allah ìdí tí wọ́n sọ inú tíra ní àwọn alágbọ́ ẹ̀yọ ìdánàmí sọ sallallahu alaihi wasallam pé kí wọ́n mọ́ sí Allahumma arhamni in shit ó yàtọ̀ sí ti insha Allah táwọn sọ tàbá sàdúrà gbà ìjọta yìí bá wà máa ṣàlàyé àbẹ̀rí ẹ̀ Allahumma arhamni in shit ọlọ́run kẹ́mi tó bá wọ̀ àwọn náà ti mọ̀ tún wáyé àtẹ̀kí fi dìọ́ òun fún ọlọ́run ní option kùnú àdúrà ó wí pé gbèrájà ní òfẹ́ kó sàmì ẹni ṣe àmọ́ insha Allah ọlọ́run wà pẹ̀lú insha Allah ìyẹn yàtọ̀ sí èṣì tó wọ́n kú insha Allah ti fẹ́ dàbí dùá fún ara rẹ̀ tó yé yẹ́bọ́n náà fi sọ pé ní Suratu Baqara náà láti sọ díẹ̀díẹ̀ tó sọ pé لا إله إلا الله وإنا إن شاء الله لمهتدون قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون إن شاء الله بيدوان قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون إن شاء الله تبدا بدعاء إذا عفوا صنبي التغيير في الإيمان والتغيير في الدنيا يقصي تواصين سرود بدي كامي إن شاء الله جتنا بني كايوا إن شاء الله يدعى جوالي صير سؤال مهم ماذا قلت عليه فقلتك ماذا قلت الإحاطة بذات الله so Olúwa bá dẹ́dà subhanahu wa ta'ala wasi'a kulla shay'in ilma so tó bá jẹ́ pé ẹ̀kẹ́ mọ̀ bí yóò bá rí Ọlọ́run nínú àdísì sahihayn àdísì Bukhari kọ̀rọ̀lá ní pé táwọn ti wà jẹ́nà tó táwọn ọmọ náà wọ́ná Ọlọ́run ọgbọ́ wà pé àwọn ọmọ àlìjẹ́nà Ọlọ́run wà ní bi'idhnillah insha Allah yóò wà ní ya ahlal janna ẹ̀yàn wà jẹ́nà aturiduna shay'an azidukum gbogbo tá ti ṣe ìlàlejò láti wà láwọn oníṣẹ́ mọ́ dámọ̀kọ́ jẹ́ tàbátí wà jẹ́ náà aziyada au azaida min kabdil hut extra ẹ̀dọ̀ ìmọ̀wé ẹ̀dọ̀ látù ẹja tó lé ìyẹn lákọ̀ọ́kọ́ jẹ́ tàbátí jẹ́ náà ẹ̀lẹ́mí òpé àkílódé níbi tí fùfú wà ìlú ọgbọ̀n kálùkù wọ́n fún káwọn pàtẹ́ kọ́kọ́ ẹ̀tẹ́ ìgbẹ̀ fún wa lọ́dẹ̀ lórí ìṣẹ̀wó ẹlùmísì ní ohun èdè ìjókèrè láyé dákùn jẹ́ láríkẹ̀ àmọ́
fún àwọn ní rice ẹ̀kọ́ like rice láyé nígbà kankan láwọn pẹ̀ rice kìí ṣe ló kọ̀ ẹ̀yìn ta pẹ́pẹ́ yìí gbóṣogbo ẹ̀dẹ́ ẹ̀rọ pé mọ́ṣàlá ẹ̀yìn ta pẹ́pẹ́ yìí kì yóò yàn ṣùgbọ́n ní ìṣẹ́ ti tó jẹ gbogbo ayé so wọ́n láti tá ọ̀pọ̀ jẹun á ti wá jẹ àwọn ìgbádùn tọ́lọ́wọ́ bá sọ yẹn á ti jẹ oríṣiríṣi ìgbádùn gan lára rẹ̀ ní pé á ti mú àwọn wàrà tọ́lọ́wọ́ sọ pé mọ́sálò jannati allati wu'ida al-muttaquna fiha anharu min ma'in ghayri asinin wa anharu min labanin lam yataghayyar ta'muhu wa anharu min khamrin ladhatin lish-sharibina wa anharu min 'asalin musaffa ẹgbọ́n náà ti sọ pé á bá ṣe mọ́ mọ́ nìyẹn ilẹ̀ sọ́nà bá kọ́rọ̀ lọ́sọ wípé tá a bá mú tán aláìwọ́lá ohun fíyà àzíwájú fíyà kọ́ìdò كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل Ọlọ́run tó bá ti gbé oúnjẹ kan fún wa Ọlọ́run jẹ́ àwọ̀ ìtàbáwọ̀ náà nìyàn gbogbo ọ̀blíyà rẹ̀ ìwọ̀nà mùsíbà ni ó ṣùgbọ́n Masha Allah àwọn padà wọlé àwọn màlìyàn àwárí ra wọn àwọn ìgbà Masha Allah ẹ̀wẹ́ kọ́ ti mara iná ẹ̀tùn bá wí ẹ̀yìn náà méjì mo bọ́ ẹ̀yìn náà bọ́ mo bọ́ Ọlọ́run kó ṣàmọ́ra àárí àwọn kan tó jẹ́ pé àwọn ní àwọn lọ́lọ́jọ́ ò lọ ẹgbẹ́ yẹn ṣe máa ṣe pàdé bá wà ìgbésẹ̀ wọ́n ni wọ́n mú ilé ìjú bẹ̀rẹ̀ lọ ní lágbẹ́já wọ́n ni kò lọ owó kọ́tọ̀ Subhanallah yìí sì máa sọ fún yí máa sùn pọ̀ ìsọ́dọ̀ ọlọ́jẹ́ gbọ́ wà ìjẹ́ náà so wọ́n tàbá dé wọ́n tàbí jẹ́ ọlọ́run ṣe wà sọ pé yá ahlal jannah èyàn máa jẹ́nà àtùrìdúnà shay'an azidukum kí lẹ fẹ́ kí tó fún yín báyìí a ní àkílá fẹ́ ọlọ́run gbogbo gbádùn láti rí tàwọn ni àìrọ́ àtú fún yín ìgbẹ̀gbẹ̀ ọlọ́run akágàgà tó wà láàrin àwọn àárín ọlọ́run àwọn tó tó ti gbọ́ inú àwọn sàbí pé ìmọ́lẹ̀ kan wà tọ́lọ́run ṣe gàgá wípé mọ́tàt subuhatu wajhihi níbi tí radiance tó wà níwájú ní fèsì ọlọ́run bó ṣe rí radiance láàárọ̀ ọ̀túnkùnlẹ̀mọ̀ tàà ilé gbogbo tí radiance yìí bá lọ bá yóò jóná ní kàmọ́ jáde Sahih Muslim subuhatu wajhi ar-Rahman radiance tó jáde látara wájú ọlọ́run gbogbo tó bá kàn yóò jóná ní wa ja'ala an-nura sitara ọlọ́run wá fi ìmọ́lẹ̀ ṣe gàgá fún kẹ́yìn so o ní ó fúwá sọ́kàn ọ̀sán pé àsáàrí jóná gọ́sìgbà tí mú sáàsọ lọ́nà wá pé dáàni àúzú ilé ìgbọ́dọ̀ ọlọ́run fẹ́ rí ọ̀rọ̀ ní látàrọ̀ ní ó lè rí mi ó ní àríbá ti sọ̀rọ̀ láti ọ̀rọ̀ bá ti wọ ọdún káríra lókù ẹlùmí ìmọ̀ wáyà ìdí ìrùkúrá very tricky melody títí wáyé una as you discuss gbára yìí sọ̀rọ̀ kájẹ̀ ìlera ni ọlọ́ni ó lè rí bí ó dá ọlọ́ni kó máa wò kí ẹ mr kọ́rọ̀ màkàrí tí ó kèyí bá ṣe wà ń bẹ̀ sọ́fàtà oríkórí ọlọ́ni falamma tajalla rabbuhu lil jabali ja'alahu dakka ولما تجلى ربه لجبل جعله دكا bọ́lọ̀ ṣe ń ká gàgà báyìí kẹlù ọlọ́ ìtàn yìí bàtọ́lọ́ ti promise ẹ̀gbẹ́ sọ́fàtàrọ̀ ó mi pé mú kí lè rúyà ìyẹn lè rọ́lọ́ ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ pé nílé ayé ìyà lè rí ayé tó wọ́n ti prepare wa ojú tó wáyé lọ jí gẹ̀ẹ́sì wọ́n ṣe báyìí so ní wà rọ́lọ́ so nígbà tí wọ́n ká ẹ̀ báyìí tí ìmọ́lẹ̀ ìwọ ní òkè ọlọ́run ilé òkè kọ́kọ́ di gbogbo di èlùbọ́ Musa ti dán bàtọ́ wọ́n ti dán náà ní ó yá Musa ọdá ààrùn ọkọ̀ jáyé qala subhanaka tubtu ilayka qala subhanaka tubtu ilayka wa awwalul mu'minin wa ana
أول أول بسنة من أنا وأنا أول من يلو ìtúbàrò ọ̀sẹ̀lọ̀ rẹ̀ lọ. So lẹ́yìn ìgbà náà ni àwa yìí ní làwọn jáwà jẹ́nà láwà rí ọ̀nà ọba àlá yóò wá dùn wọ́n ìgbẹ́lú láti rí tẹ́lẹ̀ lọ. So tàbá ìtumọ̀ rẹ̀ ni gbìyànjú yìí òun náà tó tọ́ka sí pé ọlọ́wọ́n ọba níyàwó ó ti ẹ̀jẹ̀ wípé ó lè má jẹ́ ẹ̀rù àkékè ní wọ́n sọ ní bíbá ẹni ọlọ́run níyàwó ìzàmùlọ́sàn. So yẹ wà báyìí ọlọ́run níyàwó yàdá yẹ́wọ́ ọ̀sán báyìí yàdá ọ̀sùn tọ̀láyé yóò fi kú ìfàyàṣà yàdá àbílà ayé sùnà ọ̀dọ̀má àkídà tèmi náà lọ ìkàkùn sí tí ń jẹ ọ̀nà lọ́wọ́ náà تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير أصلا كل وهو على كل شيء قدير قال ابن عباس خالد قال ابن عباس كل عموم في القرآن مخصوص إلا وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا nínú suratul Hud kama kalo tí ìjọ kama ní sí أحسن عملا ọlọ́run sọ́nà tó wù أحسن عملا yìí ọ̀nà mẹ́rin ni àmọ́ bí kò jọ sọ fún àwọn afáàgbà tó àwọn kan ní أيكم أحسن عقلا ló mú jù èpò nìtumọ̀ rẹ̀ torí pé làákàyè ló mú àwọn àrùn ẹ̀ lọ́wọ́ láti gbọ́n kàyè tí a bá tán ọlọ́run inú sábà fún yẹn ewu ìjọba máa hadithu pé nínú àwọn tí ó wọ náà ni àtàrífù lẹ́bí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí làákàyè bá dá ẹ̀yẹ tó ẹ pé áwọ́ ìkún almaharibila ẹni tí ó lè sá fún àwọn ìwọ ọlọ́run bá jù ó ní túmọ̀ ìyẹ̀wò ayéwu àṣà àwọn asra'u bi ta'ati ila Allah asra'u amala bi ta'ati ila Allah ẹgbẹ́ oní tètè máa tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run bá jù ẹlẹ́ẹ̀kẹta àtàmù akìlà ẹtí làkà ẹ̀rẹ̀ gbé jùlọ ẹlẹ́ẹ̀kẹrin azharu fi ad-dunya ẹni tó ráyé sá jùlọ onítùmọ̀ alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu الذي خلق سبع سماوات طباقا أصلا في سبع سماوات الإمام البغوي وقلت لك القام الأحبر بالدين سما من جيني على قوة جميل وموج مرفوع إليه الجل سبحان الله إليه الجل صفراء إليك نجر حديد إليك نجر بيضاء إليك نجر فضة إليك نجر فضة إليك نجر oni kábílà àbájú pé àwọn máa ń kà pé bí wọ́n ṣe tó sánmà nìyẹn ẹ̀tọ́ ló fẹ́ lọ sánmà lọ jí kádàrà ìrìn lọ sánmà kẹta o lè mú drílà dání so ó jẹ́ bá tìbá ọ tó wá tìbá pè wọ́n ló ṣe òní pé wọ́n tó sánmà ní ìkọ́sọ́ náà sọ pé kò yẹ láàrin ara wọn máa tààrọ fi khalqi rahmani min tafawut ìjẹ́ orí nínú ẹ̀dá ọlọ́run min tafawut yàní min naqsin ṣe àdínkù kankan wà ní ẹ̀dá ọlọ́run yàní sánmà bẹ́ẹ̀ wò yìí. فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور wo sánmà bóyá owó ìdí kankan bẹ̀rù ti ní pé á kìí ti sán ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ثم ارجع البصر كرتين ويبدأ بعد السماء ينقلب إليك البصر orí wípé tí ojú rí padà wípé إليك البصر خاسئا ما معنى خاسئا
مبعدا وهو حصير وهو كليل منقطع يقال òun sáwọn sánmà òun ò rí bí kankan àgbà tí ó sọgbá ó dàgbé kìí ìsàn tí wọ́n ní ìgbàlẹ̀ ìṣojú rẹ̀ kò sí ìgbàlẹ̀ tó sán sánmà wọ̀wọ́ àṣírí bí máa na kàlí mọ̀kàntẹ́ àmọ̀rọ̀dì ò ní rírù tó ń wá sánmà yẹn fún marjẹ́ lọ́gbọ́n rẹ̀ ní àpálẹ̀ ilé kàlọ́sàn fásitì وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين الله أكبر يا الله تسامح في سورة حجر ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين ولقد زينا السماء ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين ولقد جعلنا في السماء بروجا àti fi بروج السماء àwọn àfáà kan sọ pé al-buruj gẹ́gẹ́ bá ìsọ́nà náà sọ́rọ̀ buruj oni manazil ash-shams wal-qamar àwọn manazil ash-shams wal-qamar wọ́n ní àwọn náà ni al-hamal wal-thawr wal-jawza wa-sarqa wal-asd wa-sumbula wal-jadyu wal-dalw wal-hut وكان wal-mizan wal-aqrab manazil ash-shams wal-qamar náà ní sánmà oni wípé وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا àti fi àwọn manazil kọ́nù síbẹ̀ níbi táwọn ẹ̀dẹ́ àwọn ṣàyàtí tọ́wọ́ fẹ́ wá sánmà láti mú wọn ìkànjálá ọ̀rọ̀ nínú túnmọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́jì kò súwò àti kọ́ báràkì kan sí sánmà táwọn màláíkà gbé ibẹ̀ ni àwọn báràkì àwọn ni wọ́n máa ń lò máa ṣàyàtí tọ́wọ́ fẹ́ wá sí sánmà ìlú ara túnmọ̀ al-buruj alákọ̀ọ́kọ́ nínú túnmọ̀ rẹ̀ manazil ash-shamsi wal-qamar ẹlẹ́ẹ̀kejì òṣòrò bí báràkì fún àwọn màláíkà ẹlẹ́ẹ̀kẹta al-kawakib àwọn àràwọ̀ ewu láwàájú ọlọ́run sọ pé wọ́n zayyana as-samaa ad-dunya bimasabih ó bá al-kawakib lọ so iba ya bi masabe torí pé ó ní mọ́lẹ̀ náà fi pẹ̀lú masabe jáwọ́ kí ni o misbah so tẹ́bá wà lọ sínú suratu Talaq suratu Jin ọlọ́mọ sọ pé وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأنا لمسنا السماء àdísánmà ọ̀yẹ̀náà múlìhàtí agbáyé sánmà ti kún hamsa shadida wa shubba àwọn ọmọ ogun ti kú sánmà àwọn màláíkà yàpá ẹ̀nà wà lọ́dọ̀ àwọn afá ní àwọn màláíkà ti máa lẹ òkú mọ́ àwọn àlìjànú tó wá sánmà tí wọ́n lẹ́kùn mọ́ wọn tọ́lọ́ tó gbára bí dìde kọ̀ọ̀lá ọ̀rọ̀ méjì àwọn kan sọ pé kọ́lá ìbára kọ́lọ́ tó gbára bí dìde ọlọ́run ilé ìgbẹ̀gbẹ̀ àwọn àlìjàmọ́ yẹn ọ̀dọ́ rẹ̀ náà làwọn tí wọ́n lọ wọ́n gbọ́ọ̀rọ̀ tí wọ́n gbọ́ àwọn alágbègbà wọ́n lọ sí sánmà wọn àgbé ṣùgbọ́n láti ìgbà tó wọ́n ti dáná bí dìde kò jẹ́ káwọn alágbègbà ó ní access sí sánmà mọ́ wọn ò lè ní sánmà so torí ẹ̀ làwọn òṣèlú ká máa lọ bèbè tẹ́lẹ̀ náà ìrọ̀ máa ń pa ẹ̀yẹ bá wọn nígbà tí wọ́n gbá bí dìde tánà bí lọ bá sọ̀rọ̀ ìjà orí lànà wọ́n mú lọ sọ́dọ̀ táyì Nawfal àbí wọ́n rọ́ ọ̀rọ̀ wọ́n kọ́ nínú ọ̀fà tó jẹ́ ọkùn Khadija lójú lànà wọ́n kọ́ sọ pé à nínú tàti rí ilé ìwò gbèdì náà òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ní ara kọ́bàrù sàmà tí wọ́n yọ ọgbọ́ náà ni tó yíwa tí wọ́n yọ ọgbọ́ náà ni àwọn kan ní àwọn ìjà kọ́bàrù sàmà kọ́bàrù sàmà ni tó jẹ́ pé òjì ọ̀rọ̀ tí wọ́n gbà ẹ̀rọ ìṣẹ́ kọ́bàrù sàmà nínú òwe àwọn àmì ìkẹta ni wọ́n ti kà á àwọn já ìbálẹ̀ àríwáyàtì nípa àkábẹ̀ àbá ọ̀pẹ́ nàìjíríà gbogbo tó bá fi kìtàbí náà àìsàn wọn. so níbẹ̀ ọlọ́run tó àti fún wa pé àwọn àjẹ̀lú sọ pé wà ná lamasna samaa wajadnaha mul'at harsan shadidan wa shurba
àdébẹ̀ so àwọn apákan náà àfà àwọn tó mú ẹ̀rí alákọ̀ọ́kọ́ yìí wípé ìjẹ́ àwọn àjẹ̀lú tí wọ́n máa ń lẹ̀ wọ́n ní kúkọ́ lọ́n tó gbá ibi dìde wọ́n mú hadith wá fi sahihayn hadith náà wọn Bukhari àti Muslim tó ń ṣètọ́ka wípé wọ́n yìí ń lé àwọn àjẹ̀lú kò tẹ́lẹ̀. وأنا كنا نقعد منها مقاعد للسمع وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا ومن يستمع الآن يجد له شهابا رصدا الآن so Ọlọ́run ṣí wọ́n lẹ̀ tọ́lẹ̀ táwọn àjẹ̀mú ma lọ sánmà kan wọ́n jírò ìgbọ́ ìsánmà alákọ̀ọ́kọ́ àmọ́ ìgbà tó kù ọdún díẹ̀ tọ́lọ́run bá lẹ́bí dìde Ọlọ́run fẹ́ kí Kùránì dàbí àwọn ìwé tó kù kò sì fẹ́ kó jẹ́ pé wọ́n ti gbọ́ rí ó fi àwọn màláíkà sí gbogbo sánmà pàápàá so nǹkan náà kọ́ mọ̀ ní pé ẹ̀hán mọ́ bọ́n kan sọ wà á ná lánàdèrí aṣáwò kùrí dàbí máa ń fi áwùdí àrọ́ dàbí yìmọ̀rọ̀bùhùn rọ́ṣàdà tọ́lọ́run fi rán màláíkà tó tó báyìí táwọn sánmà ìgagá fẹ́ ṣẹlẹ̀ súnfẹ́ ń payé rẹ̀ ní àwọn fẹ́ ránṣẹ́ kan sí wọn Ọlọ́run sọ pé wọ́n wá rìn káàkiri ayé pé ìgagá gbọ́dọ̀ mọ̀ ṣẹlẹ̀ Ọlọ́run ní wa idh sarafna ilayka nafaran minal jinni yastami'una al-Qur'an Ọlọ́run ní Surat Ahqaf wa idh sarafna ilayka nafaran minal jinni wọ́n wá rìn káàkiri ayé báyẹn lọ́wọ́ wọn ní àwọn ajẹ́ kan rí pé kí ni ìbéèrè wọn tẹ́lẹ̀ wà á ná lánàdìrí ṣẹ́gun orí ìdàbí mọ́ fi láàrùn àrọ́ dàbí rabbuhu so wọ́n wà láàrin ìkà méjì sí Ọlọ́run fẹ́ fi wọ́n mọ̀nà ní àbúfẹ́ fẹ́ sọ wọ́n nù àárín méjèèjì Ọlọ́run ajẹ́ kan mọ̀ wípé ó fẹ́ fi wọ́n mọ̀nà kí wá ní mọ̀nà kejì kí ni mọ̀nà náà sarafna ilayka nafaran minal jinni yastami'una al-Qur'an falamma hadaruhu qalu ansitu bas bokra an ba e so gba arele ọ̀rọ̀ wala tan falamma qudiya wallahu ila qawmin munziri la ilaha illallah bas de ba tan bokra an ba e wallahu ila qawmin munziri wọ́n lọ bá wọn yẹn qalu ya qawmana inna sami'na kitaban unzila min ba'di Musa wọ́n ní ẹ̀yin èèyàn wa ogun àwọn ìyànú ni wọ́n pè inna sami'na kitaban àti gbọ́tíra kan unzila min ba'di Musa wọ́n sọ kalẹ̀ lẹ́yìn ìgbà tí Musa ti lọ tán ó láwọn afákan sọ wípé Ọlọ́run rán Nàbí Ìsá sáwọn ìjànú because wọn bá dákọ rẹ̀ Ìsá ó sì wà bá dá Ìsá wà bá dá Musa wọ́n ní inna sami'na kitaban unzila min بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم gbàtà gbọ́ tíra yìí lóde mọ́ àwọn ọmọ yìí wọ́n ní gbàtà gbọ́ tíra yìí yahdi إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به ẹ̀tì ti já ẹni inú wọ́n pè àwọn náà ẹlẹ́jà ni wọ́n pè àwọn náà ẹwọ́n lọ́wọ́ ṣe tó Qur'an ẹgbẹ́ mọ̀ ṣe fẹ́ tó tó yíò وأن كنا نقعد منها مقاعد للسمع ومن يستمع الآن يجد له شهابا رصدا ọ̀nà aláwọ̀kọ́ wọ́n ní sọmọ wọn ni àti wọ́n gbọ́ kìí tẹ́lẹ̀ àwọn jókòó mi tẹ́lẹ̀ ọ̀ ayà kejì wà ní lánàdìrí aṣọ́rù orí ìdàbí mọ́ fi láorí am àrọ́dà bí i rọ́bùhù rọ́ṣàdà ẹlẹ́kejì lẹ́yìn bàtà débẹ̀ wọ́n wà surprise ẹlẹ́kẹta wà yí sọ̀rọ̀ fún kẹni bọ́lọ̀ ṣe ń ṣe Kùránì kò continue story ẹwọ́n bẹ̀rẹ̀ ìbéèrè wọn yìí wọ́n continue wọ́n bẹ̀rẹ̀ sí search lórílẹ̀ but Ọlọ́run ní apadà jẹ́ kí so ẹ̀ tó bá fẹ́ ní ìkẹ́ òní pé wà yí sọ̀rọ̀ fún yàtúnà mi màkà ibi kan wọ́n ti ń bọ̀ wọ́n make sure páwọn wábẹ̀ káàkiri ayé wọ́n sì padà rí ní Madina wọ́n ti gbá nàbí kàdìdé wọ́n bá nàbí ní Madina wọ́n ti gbá nàbí kàdìdé òun náà sì padà lọ wọ́n àwọn èèyàn wọn ok Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ jìn
قل أوحي إلي أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا يقول واساjú báyìí ètò kọ́kọ́ ṣáájú olùkọ́ ní bẹ̀rẹ̀ súra ètò kọ́kọ́ ṣáájú ní pé kunna naq'udu minha maq'ida lis-sam' wa anna la nadri lẹ́yìn náà wa idh sarafna lẹ́yìn náà wa idh sarafna tán dọ́dọ̀ ànábì yẹn ànábì mọ̀ pàwọn àjẹ̀nú gbọ́ ọ̀gọ́ tó ń sọ qul uhiya ilayya annahu istama'a nafarun من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يعني إلى وشي انتي wọ́n sọ gẹ́rẹ́ inú àkọ́ ànábì wọn sáyé so bá ṣe gbọ́ ọ̀tọ̀rẹ̀ tí wọ́n gbọ́ tí wọ́n lọ ànábì mọ̀ but kò sẹ́rì ibẹ̀ ànábì bá wọn sọ̀rọ̀ at that instant وجاء في الصحيحين حديث wà wọn صحيحين pé ànábì ṣe wà dìde wà gbé àwọn Abdullahi bin Mas'ud pé ẹjá lọ bá wọn ànábì wá fàyà báyìí ó wáyé sáfù kan fún Ibn Mas'ud gbogbo tó bá wùkọ́ ọ̀bá ń gbọ́ wọ́n kò nínú láyé ò mo ń lọ báyìí ẹni tí ó bá ṣẹlẹ̀ ó ní fàlámà dáwọn nàbí sọ́lásílá bàtà nàbí lọ mo bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn àṣọwàtì mo gbọ́ àwọn ohun mo rí ara láì lójú ó ní láwọ́lá annà nàbí sallallahu alaihi wasallam tí a kọ́ lọ́bí ti sọ bí gbogbo kọjá bí ìbálò gbogbo kílẹ̀ fà náà sí ó ní ànábì dúró ìwọ̀n sí wá sí fáwọn èèyàn kan àwọn ìdìrí ní bá sọ so ya kọ́mọ̀ náà àjíbù dáríyànlá òun tẹ́ wọ́n àwọn táwọn ti lọ́pẹ́ tí wá rí lọ àwọn sọ pé yes ẹ̀ta sọ bí wá lè lò ya kọ́mọ̀ náà àjíbù dáríyànlá ìwà àmìnà يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ويجركم من أسفل الدار ويجركم من عذاب أليم كيف تقول فمن لا يجيب ومن لم يجب داعي الله فليس بمعجز Sẹ́kútà máa gbé sí báwọn èèyàn ni a bá ti rán ẹ̀yẹ́ ilé ìrànwọ́ fálákì àná sí nípa iye o. So everybody wá ti fálákì àná sílẹ̀ ọkọ̀ sọ́wọ́ ìjànú ni ẹ̀wọ̀n. Fálákì àná sí gbọ́dọ̀ fílẹ̀ àbẹ́lọ́n ó mọ́ ṣe wá ní ẹran àmújẹ fún àwọn ṣàyàtọ̀ ìlú. So bí Quran ṣe connect ara wọn ni in most cases. Ó ṣe connect ara wọn bẹ́ẹ̀ ni pé Ọlọ́run nígbà bí Ọlọ́run tí wọ́n bá sórí kan lọ́wọ́ yóò stop ẹ̀. Nǹkan kan wà láàrin sórí ẹ̀ kò parí ẹ̀ Ọlọ́run lọ sọ́mbù mi. Fẹ́ tó bá ń fọ́lò Kùránì lọ, ṣe wà pẹ̀lú mi. Ìgbà míì kí sọ mí nínú Kùránì bí súrà bí mẹ́wàá lẹ́sùn papọ̀ tí ó tó wá rí pé ẹ̀hẹ́n story ti complete, especially tó bá ní ṣe pẹ̀lú Musa alayhi salatu wassalam. Torí pé òun ni ànábì Ọlọ́run ọba Musa, òun ni ànábì Ọlọ́run ọba tọ́lọ́run dá ọkọ̀ jù nínú Kùránì. Kò sánàbí kankan tọ́lọ́run dá ọkọ̀ rẹ̀ bísmìhí nínú Kùránì tó tó Musa. Ọ̀tá tí Musa tún wá fèsì Fìràáò ó ní ọ̀tá ọlọ́tọ́lọ́n dápọ̀ jù Kùránì elìmọ̀ṣẹ́ tí Musa ṣe alayhi salatu wassalam ẹjá dómìnà insha Allah subhanallah ṣọ́lọ́lá ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ṣá ní bèèrè náà